Welcome to Lekan Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé update lọ́lọ́kọ̀ ìjọ̀kan náà ni a máa ń fún yín. Update eléyìí tí a tún mú wá nípa ohun tó ń gbárìnrìn pẹ̀lú Governor Ṣèyí Mákindé ní Ọ̀yọ́ State. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé a rí i pé olóyè Sunday Igboho wọ́n fẹ́ wọ inú igbó láti fix àwọn ọmọ tí wọ́n jí gbé síta. A dẹ̀ rí i pé olóyè Sunday Igboho òsàkìtìyàn ó sọ̀rọ̀. So Governor Ṣèyí Mákindé náà wá jáde, wọ́n fi ọ̀rọ̀ léde pé curfew gbúdọ̀ wà, restriction gbúdọ̀ wà, wọ́n gbúdọ̀ dé inú igbó yẹn, something like that. No, ní àtàrí bí wọ́n ṣe ń try láti wọ inú igbó láti fix àwọn tí wọ́n ń ṣiṣẹ́ láabi yìí, a rí i pé àwọn àṣírí kọ̀ọ̀kan ó ń tú pẹ̀lú illegal mining àti àwọn factory ibi tí wọ́n ti ń ṣe àwọn egbògi olóró. A rí i pé àwọn àṣírí yẹn ó tú síta. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ ti Ọ̀yọ́ State, àwọn ọmọ Ọ̀yọ́ State, àwọn nǹkan tí wọ́n sọ nípa ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú Governor Ṣèyí Mákindé, because wọ́n ń sọ̀rọ̀ wípé Governor Ṣèyí Mákindé pé àwọn ìwà kan wà tó jẹ́ pé ó ń bò tí ò fẹ́ jẹ́ kó tú síta. Gbogbo ẹ̀ náà ni ẹ rí nínú fídíò ní ẹ̀kúnrẹ́rẹ́ tẹ́ gbọ́. Kọ́ ló ṣàánú wa. Nílùú Ọ̀yọ́ State náà ní Ìbàdàn nìyẹn náà, Ọ̀yọ́ State Ìbàdàn la tún ti rí i pé awuyewuye tó ń lọ, ìjà ń ṣẹlẹ̀ ní ọjà Ọjọ́ ní Ìbàdàn. So gbogbo ẹ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ́ nínú fídíò. Àwọn nǹkan tó fà tí gbọ́n mi sí omi ò tó ṣe wáyé tó fi di pé wọ́n ń jà, wọ́n ń sun dúkìá, gbogbo ẹ̀ náà lẹ́ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. So ẹ bá wa farabalẹ̀ ṣe gan ni. Governor 419 ẹ wá ń bí lórí ọ̀rọ̀ Sunday Igboho tẹ àtàkì. Ṣe rí ọlọ́mọdé dáwọ́ ọ̀lẹ́ Ìbàdàn. Ṣe mọ̀ pé ẹ̀yin ò kì í ṣọmọ Ìbàdàn. Ṣe mọ̀ pé Governor Ṣèyí Mákindé, ṣe mọ̀ pé ẹ̀yin ò kì í ṣọmọ Ìbàdàn. Wọ́n dẹ̀ ti gbé yín lé wa lórí, a dẹ̀ ti gbà yín. Ṣe mọ̀ pé ọmọ àjíà tẹ claim, ṣe mọ̀ pé ẹ̀yin ṣọmọ àjíà. Ṣe mọ̀ pé àwọn bàbá yín wá mú okó ń bẹ̀ ni. Kò ń ṣe pọ́njọ́ ọmọ àjíà gangan. Ìtàn yẹn sì wà nílẹ̀, story yìí sì wà nílẹ̀ lọ́tọ̀. Àsìkò yìí ò tí tó. Now, ẹ̀yin èèyàn, Governor Ṣèyí Mákindé, Governor 419 tí wọ́n ń àtàkì Sunday Igboho yìí, ẹ jẹ́ n sọ àwọn nínú àwọn àṣírí tẹ́ ẹ mọ̀, ẹ jẹ́ n sọ fún yín. Mọ̀ wípé ṣe mọ̀ pé ní last year plane kan báyìí ó ń lọ káàkiri bóyá bíi yellow àbí nǹkan báyìí tó balẹ̀ gan báyìí ní last year. Ṣe mọ̀ pé wọ́n fi kíní yẹn scan ní gbogbo ibi táwọn àlùmọ́ọ́nì ilẹ̀ wà lọ́yọ̀ state ni. Wọ́n pe kíní kan ní Californium yẹn ó wọ́n ju gold lọ. Kékeré ẹ̀ báyìí millions of naira ní, kínkínní ẹ̀ báyìí millions of naira ní Californium yẹn, millions of naira. So kíní yẹn tẹ́ bá rántí, gbogbo ọmọ Ọ̀yọ́ State tẹ́ wà lọ́yọ̀ State tẹ́ bá rántí ní last year bí plane yẹn báyìí bóyá bí yellow àbí kan báyìí ní báyìí tó balẹ̀ táwọn èèyàn sọ pé kí làwọn kìíní ìwà kìíní gọ́ọ̀mẹ̀ntì sọ pé kò sí wàhálà kankan, tí Governor Ṣèyí Mákindé jáde wípé Governor 419 jáde wípé kò sí wàhálà kankan, pé kò sí nǹkan kan, pé kíní kan. Kíní yẹn náà fi ń scan gbogbo ibi táwọn àlùmọ́ọ́nì ilẹ̀ wà lọ́yọ̀ State. Now Sunday Igboho ó wá ń lọ káàkiri. So ẹ mọ̀ pé wọ́n ti dé ibi tí ẹ ti ń ṣe mining yẹn, ẹ mọ̀ pé wọ́n ti dé bẹ́ẹ̀. Kẹ́ wá sọ fún mi pé ẹ̀yin ẹ mọ̀ pé wọ́n ṣe mining bẹ́ẹ̀, àbáwọn boys yín kọ́ ló ń ṣe mining bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn tẹ́ bá rántí Bódìjà bomb blast, ẹ rí wípé àwọn kinní tí wọ́n ń lò fún kinní mining yẹn ló explode ní Bódìjà lọ́jọ́ sí. But at the end of the day, Governor Ṣèyí Mákindé wá jáde fún wa wípé ẹni tí ó gbabẹ̀ tó ṣe kinní kan wọn ò padà rí, ó ti escape. Kán wá jáde pé àwọn ò mọ ẹni yẹn rí. Kí Governor Ṣèyí Mákindé wá jáde wípé ẹni tí tó ń gbé bẹ̀ yẹn, òyìnbó tó ń gbé bẹ̀, àwọn ò mọ̀ rí. Nǹkan kinní tó explode ní Bódìjà yẹn kò ń ṣe pé ibẹ̀ yẹn náà wọ́n ti ń lò. Kì í ṣe pé bẹ́ẹ̀ náà ti ń lò. Àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ Ọ̀yọ́ State ẹ wá tó ń jáde ẹni president ò pè yín. Báwo president ṣe fẹ́ pè yín gan? President ti rí gbogbo àpàdé àlùdé ìwà jìbìtì 419 tẹ́ ń lù. President ti rí. Ẹ fẹ́ máa fi wọ́n ẹ fẹ́ máa dọ́gbọ́n wá scope máa gbowó lọ federal government. President ti rí, ẹ wá ní kó pè yín. President ò lè pè yín. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń jáde ẹ máa against mi, by the time tí ọwọ́ federal government bá ba Ṣèyí Mákindé tó bá expose gbogbo ẹ rí i pé mò ń jáde wípé gbogbo kọ̀ọ̀kan Governor Ṣèyí Mákindé pátá kọ́lọ́ fi bí Ṣèyí Mákindé gbogbo kọ̀ọ̀kan pátápátá
kọ́ gbogbo kọ̀ọ̀kan gọ́vnà 419 tọ́lọ́run yàn fún wa lọ́yọ̀ state yìí kọ́lọ́run ọba kó fi hàn síta tẹ́bi dáhùn gbogbo ẹ̀ sí máa expose síta ẹ̀ ń ṣọmọ Ọ̀yọ́ state now ẹ̀ ń ṣọmọ Ọ̀yọ́ state and àwọn ní ìtì ìráyè ti yín rárá ni ẹ rí pé mo ti sọ gbogbo fídíò tí mo ṣe fún yín mo ṣe rí àṣà ni kò sàwọn fídíò kan ṣùgbọ́n tí máa mú wá fún yín tí máa mú proof ẹ̀ síbẹ̀ tẹ́ẹ̀rẹ̀ lé against ẹ̀ you are not from Ọ̀yọ́ state now àjíà tẹ claim ẹ̀ ń ṣọmọ àjíà now ẹ̀ ń ṣọmọ àjíà baálé àjíà yẹn ìjọ tó ti sọ wípé àwọn bàbá yín wá múlẹ̀ ni bẹ́ẹ̀ ń ṣọmọ original àjíà ṣẹ́gbẹ́jọ́ yẹn lẹ́tí fún bàbá yẹn problem ọjọ́ yẹn lẹ́tí fún bàbá yẹn problem pé àwọn bàbá yín ò ń ṣọmọ àjíà àwọn wá múlẹ̀ wọ́n kàn wà múlẹ̀ lájíà ni wọ́n ń ṣọmọ àjíà ẹ̀ ń ṣọmọ Ọ̀yọ́ state now òun ló fi jẹ́ pé gbogbo estate tẹ́ ń ta káàkiri lọ́yọ̀ state ẹ wá sọ gbogbo estate tẹ́ gbà pátápátá lọ́yọ̀ state ẹ wá sọ ọmọ Ìbàdàn tẹ́ fi síbẹ̀ tó yẹ pé òun ló ń ta ibi gbogbo àwọn Ìjẹ̀ṣà kankan lẹ kó síbẹ̀ tó ń ta àwọn ọmọ ìlú yín tó wà múgbálẹ́gbẹ̀ẹ́ yín tí òun sọmọ Ìbàdàn ṣe bí ọmọ Ìbàdàn ni wọ́n ń sọmọ Ọ̀yọ́ state náà gbogbo àwọn yòó ń sọmọ Ọ̀yọ́ state náà gbogbo àwọn tẹ́ ń kó gbogbo àwọn property gbogbo ilẹ̀ tẹ́ ń gbà káàkiri àwọn tó ń bá tó dó sáwọn ilẹ̀ káàkiri tó ń tà gbogbo wọn ń sọmọ Ìbàdàn àwọn ọmọ ìlú yín àwọn ọmọ Ìjẹ̀ṣà bí ìlú yín náà gbogbo àwọn ọmọ yẹn náà because ẹni tó bá mọ̀ ẹ lè jọmọ Ọ̀yọ́ state kẹrun gbogbo Ọ̀yọ́ state kò possible torí pé ẹ̀sọ́ ọmọ Ọ̀yọ́ state náà ló jẹ́ kẹ́ ẹ jarun ogún ló jẹ́ kẹ́ ẹ jẹ́ gọ́vnà àrùn ogún kẹ́ ẹ ta ogbó lè Ọ̀yọ́ state tán kọ́sẹ́ ẹ lè jọmọ Ọ̀yọ́ state kẹ́ ẹ jọmọ bíbí Ọ̀yọ́ state lóòótọ́ kẹ́ ẹ run gbogbo Ọ̀yọ́ state kẹ́ ẹ ta gbogbo property nǹkan tó ń jẹ́ state kẹ́ ẹ ta gbogbo ẹ̀ tán pátápátá it's not possible. àlè àwa torí ẹ̀ mo fi sọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kán mọ́ lò wọ́n against wa ọmọ Ọ̀yọ́ state la wa àwọn ò sì ní gbàdúrà kí ẹni tí òun sọ ọmọ Ọ̀yọ́ state kó wá bọ Ọ̀yọ́ state jẹ fún wa ẹni tí òde gbọ́dọ̀ ṣe mí gómìnà Ṣèyí Mákindé nǹkan kò gbọ́dọ̀ ṣe mí torí ẹ̀yin náà lo àwọn kan against ìjọba tó lọ ni mo sì ń bọ̀ lórí fídíò yìí náà lọ́tọ̀ so ẹni tí ò gbọ́dọ̀ ṣe mí o ìyìn gbọ́dọ̀ kú àrùn gbọ́dọ̀ ṣe mí orí ò gbọ́dọ̀ fọ́ mi tẹ́ni tí bá ti ṣe mí gómìnà Ṣèyí Mákindé ẹ̀yin ni owó yín ni mi ní sọ jù báyẹn lọ. nínú ibi tá a wà yìí kò dára rárá a lè ṣe bẹ́ẹ̀ fún wọn láàrin wa wọ́n gba sásá àárín ẹ̀kan jẹ́ mọ́dọ̀ ní gbogbo ọmọ sásá ó ti di alẹ́ tán ó lọ bẹ́ẹ̀ wọ́n ní Akínyẹlé làwọn fẹ́ nínú ọjọ́ gbogbo àwọn tó ń bẹ lọ́jọ́ nígbà sọ fún wọn kọ́kọ́ bára wọn Lákínyẹlé kọ́ kórìjọ sójú kan bẹ̀ àbọ̀ wà sábó àti ìdè àbọ̀. àwọn wọ́n tó wà níbọ̀ máa bá dá òkò lọ sí àwọn àgbà ni wọn ya ó ti sọ àlàgà. ojú máa bẹ ìjànà opinion ni. ẹ̀yin náà wò ó tó bá yá tó bá yẹ pé Yorùbá ló bá bẹ̀rẹ̀ tó ti ṣe kínní àwọn ìjọba àwọn ọmọ sọ pé Yorùbá ti bẹ̀rẹ̀ o wọ́n ti yìnbọn àwọn oníkíní Haúsá yìnbọn èèyàn bíi mẹ́ta náà yìnbọn lù bẹ́ẹ̀ yẹn. tẹ́gbẹ́ mọ̀ jáde àwọn ọlọ́pàá náà rí o àwọn sójà náà rí o wọ́n rí o. àwọn òdà lè gbé mọ sára. kábẹ́ ìṣẹ́jú sójà lẹ́sẹ̀ gbọ́n ẹ̀wọ̀ ìṣẹ́jú sójà. kábẹ́ yóò wọ́n yìí Haúsá lọ́sàn gangan. àjálẹ̀ kọ́mọ̀ kò lè rọ́pù wa abáwọn jà kọ́mọ̀ àjálẹ̀ àti oníkà abáwọn jà kọ́mọ̀ lè mọ̀ àmọ̀tẹ́kùn yìí bá wọn jà ń pàkọ́ ni wa àwọn òtí ẹ̀rí kẹ̀kẹ́ pàánù wọn. àmọ̀tẹ́kùn yìí bá wọn àmọ́ bí àwọn ìjọba wa ni o. àwọn sójà wa ní kí wọ́n yìn wọ́n ti ń wọlé o. ọmọ fi ẹ̀mí wa ọmọ fi tàfàlà ọmọ fi jẹ́ olè yìí. ìmọ̀jẹ̀ bá fẹ́ kó di ọ̀rọ̀ sí ọ̀rọ̀ ìrọ̀ yóò bọ̀ ṣeré ìrọ̀ yóò bọ̀ ṣeré mọ́lọ́wọ́ yìí aláwọ̀ náà. sẹ́ẹ̀rì ìgbàlá bẹ́ẹ̀ jẹ́ ìgbàlá bẹ́ẹ̀ jẹ́ àwọn ti jẹ́ kankan àwọn ti jẹ́ kankan ní ayé ìgbà tí jẹ́ lóye yìí àwọn ti bọ̀ bá wà ní ọ̀dà ọlọ́run ìjọba ìbá ń dà fún àwọn tí bọ̀ bá.
tó bá jẹ́ tí ò ní nǹkan lọ. bọ́pà. ẹgbẹ́ àrí àwọn tó ṣe kékeré yẹn mọ́ káàsì ó ti lọ. àwọn tí ò ti bọ́. tó bá jẹ́ káàsì sọ́lẹ̀. tó bá jẹ́ pé tí ò lágbára ó ti fi dànù. ọmọ mi kékeré kan ọ̀nà mẹ́ta wọn ti sọ fún àmì tí wọ́n bá ní sẹ́lá àwọn tí wọ́n bá bá ó jọ ọmọ Yorùbá. ẹ bá pẹ̀gbọ́n yẹn ẹ wá ẹ bá pẹ̀gbọ́n yìí ẹ wá. kí ni tẹ́lẹ̀ sọ fún wa kí ni tó bí wàhálà ìgànnà kí ló bí. torí bí téèyàn ò sí ọmọ bá kọ́kọ́ jáde wọ̀ nínú kámẹ́rà wa. wọ́n ní ọmọ onímọ̀rúwà kan ó lọ. no ọmọ onímọ̀rúwà kan wọ́n lọ rájẹ ní sábàgì lánàá so mímọ́ tó ṣẹlẹ̀ ní ìsínbẹ̀ wọ́n wá ní bóyá fàǹfà kan ló gbà wọ́n ṣàníyàn pọ̀ mọ́ mọ́rúwà yìí. Yorùbá náà wò pé níbi tó lọ bàbá ní bẹ́ẹ̀ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ níbẹ̀ àwọn pápá yìí pápá náà lẹ́jọ́ yìí náà tọ̀ ó ṣe nínú àwọn ìdá àwọn iṣẹ́ èmi wà lọ bá wọn pé ẹjọ́ èyí tẹ́ ẹjọ́ lórí wọn sọ yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kọ́ amúnẹ́sẹ̀ dání tẹ́mi rí wọ́n bẹ̀ pé sọ yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ti bá àwọn ìyá mi fún kí n tó wá bá yìí ojú ẹsẹ̀ náà wọ́n tẹ́ wọ́n tó ń rí bí wọ́n ní alẹ́ níbọn ẹ ti tó ń yìnbọn sọ yẹ kó rí bẹ́ẹ̀. ní sásà yìí náà ọjọ́ làwà lọ́jọ́ wọ́n ti bà sásà jẹ́ báyìí. ọjọ́ làwà. àwọn bá sí ẹ̀rọ ọ̀rọ̀ bá wa àwọn Yorùbá tí wọ́n wá látọ̀ yìí nípa ìgbàmọ́ fẹ́ tí tó àjẹsẹ̀ wà ńlá ibi tó gbé nílẹ̀ tó gbà àná Ọ̀yọ́ ṣe kí ni. káwọn àkọsí sí. gbèrè fún ẹjọ́ gbèrè bá sí fọ́ọ̀kì gírí. kán tọwọ́ ọmọ wọn bá sọ. nínú ilé ẹgbẹ́ abọ́sàlùkọ́ ọmọ bá pẹ́sì ni wọ́n. àbí àwọn wọ̀nyí gan ọmọ bólà kí ni bá ṣe lọ́wọ́ àwọn ọmọ bólà lọ́wọ́ Haúsá lọ́wọ́ àbò kí ìbọn pọ́ńpì wọ́n tún yọ pístì wọ́n tún ní pístì sakabula pọ́ńpì àwọn ọlọ́pàá rí anybody wọ́n rí. bàbá tá a bá máa sọ. discover mú bọ̀ níta discover ní pé investigation wa show pé lóòótọ́ Strabag Haúsá la focus kò wà nbẹ bá àwọn kan wà níjẹ́ wọn wà kínní oríṣiríṣi orílẹ̀-èdè ló wà nbẹ. now àwọn orílẹ̀-èdè yẹn tí wọ́n iṣẹ́ ọmọ Nàìjíríà àwọn níbọn lọ́wọ́ kíjọba wa bá wa ṣe fẹ́ wọ́n bá wa ṣe wádìí àwọn níbọn lọ́wọ́ ń tiwọn so àwọn náà dojú kọ àwọn bọ́ìsì yìí àwa wà nbẹ gbà tó ṣẹlẹ̀ so bó ṣe rí gan nìyẹn kíjọba wa kọ́ ṣèwádìí most of àwọn boys àwọn ò ní ìbàdání lóòótọ́ wọ́n fẹ́ lọ invade wọn wọ́n fẹ́ bọ́ sínú Strabag àwọn ọmọ Yorùbá yẹn tí ẹ bá ṣe ìbọn tó wọ́n fẹ́ dàbò wọn bẹ̀ but ìbọn yẹn ló jẹ́ kó padà and àwọn ìbọn yẹn iṣẹ́ ìbọn kì í ṣe ṣẹlẹ̀ ó wà ń bẹ̀ ìyẹn náà release. this is what you are saying wọ́n ní pé wọ́n ṣe àwọn Haúsá ló wà bẹ́ẹ̀ àwọn èdè kan kìíní kan kìíní kan àwọn tẹ́ ẹ lẹ́ donate ibẹ̀ yẹn fún Haúsá àwọn náà gbà wọ́n mọ́ra. àwọn ni wọ́n ń sàyìn wọn wọlé síbẹ̀ yẹn tí mọ́tò bá kó wọ́n bọ̀ látàrí wa bí ẹran lórí kìíní ibẹ̀ ni wọ́n sọ fọ́ dúró sọlẹ̀ sí wọ́n kó wọn àwọn ọmọ rẹ kíni ibà tó wọ́n gbé wọn sàyìn sàyìn Haúsá náà ọmọ tí wọ́n kọ́ Haúsá ni wọ́n àbẹ̀gbọ́ Haúsá ni wọ́n Haúsá ni wọ́n àbẹ̀gbọ́ èyí tí wọ́n ti Haúsá nínú wọn wọ́n dìrí ti àwọn ẹ̀sùn ọbí àmọ̀ràn yín abẹ́ ìjọba Ọ̀yọ́ state ìbọn yẹn ló ti lọ rí ẹnjìnà Ṣèyí Mákindé adẹ̀gbẹ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó tàn tó lọ́lọ́ ọmọ tẹ̀mí lọ́lá fàlà abẹ́
ọba olé ìlàgbọ̀ ìgbàdúgbòjò ìpáyà ọ̀làwọ̀ ọjọ́ nǹkan lọ́wọ́ ẹgbẹ́ báwa pípé tí wọ́n ń wá ọjọ́ nǹkan lọ́wọ́ wọ́n ti ṣe ní ojúkorojú báyìí o wọ́n ti ṣe ní ojúkorojú wọ́n á dì ẹjọ́ ẹ bá wà tẹ̀lé ọbẹ̀ wọ́n láyé tá a sọ yìí wọ́n bá fẹ́ olùkọ́ fún ẹlẹ́jọ́ yẹn lọ́wọ́ dáa wọ́n lọ́ọ́ kojú sí wa. wọ́n ti wá pa mí. ẹ máa gbọ́ ẹ ti gba sábó àti ìpínlẹ̀ ẹ ti gba sábàgì àti ilẹ̀ ẹ kóra yín ẹ lọ sákìyẹlé àti ilẹ̀ sẹ́yìn bá wọ́jọ́ ẹ máa bọ̀. Lovers all over the world, ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ ẹ̀ kọ́lọ́hún kó ṣàánú wa àwọn adarí wa àwọn tí wọ́n wà nípò agbára kọ́lọ́hún gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà because most of àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí ó ń báyàn lẹ́rù ó ń jẹ́ kí a máa wò wípé ṣé Nàìjíríà sì ní future pé sọ́jọ́ ọ̀la sì wà tí èèyàn bá ní pé kéèyàn ó dúró sí orílẹ̀‐èdè Nàìjíríà kéèyàn mọ̀ gbé bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti kúrò ẹ̀rù ń bà wọ́n àti wálé because báwọn tí wọ́n wà nípò agbára these days bí wọ́n ṣe ń darí wa bọ́n ṣe ń ṣe kò fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ so kọ́lọ́wọ́ ṣàánú wa gbogbo ẹ̀ náà lẹ́tí gbọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ viewers ẹ bá wa subscribe ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ tàn notification bell yín so update báyìí lọ́lọ́kan òjọ̀kan náà ni a máa mú wá sí ojú móhùnmáwòrán yín kẹ́lẹ́ mọ̀ gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ kẹ́lẹ́ mọ̀ gbogbo bó ṣe ń lọ so ẹ bá wa share àwọn fídíòsì wa náà kẹ́lẹ́ like kẹ́ comment I really appreciate the support yín so far so we love you all thanks for watching.